ó ti sọ̀rọ̀ o. Ta là ń wí ta là ń sọ. Ọ̀kan gbòógì nínú àwọn ọmọ Yorùbá tó ń jà fún ìdásílẹ̀ àti ìdáǹdè ilẹ̀ Oòduà, ìyẹn olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho là ń sọ. Ọkùnrin náà ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ ńlá ọ̀hún níwájú àwọn lọ́balọ́ba. Ó sọ̀rọ̀ ọ̀hún níwájú àwọn oníjòyè. Sunday Ìgbòho ní òun kò ṣe Yorùbá nation mọ́ o, bí kò ṣe yí pé Oòduà nation lòun fẹ́ máa ṣe báyìí. Ọkùnrin náà sọ̀rọ̀, ó fa kò mú òkun ọ̀rọ̀ yọ. Ó ní ohun tóun gbé dání tẹ́lẹ̀ ni pé kó máa wọnú igbó láti máa lọ kọlu àwọn Fúlàní tí wọ́n ń fìyà jẹ àwọn ọmọ Yorùbá, tí wọ́n ń fi màálùú jẹko àwọn Yorùbá, tí wọ́n fipá bá àwọn obìnrin Yorùbá sùn, àtàwọn tí wọ́n ń kó ìdààmú bá ìran Yorùbá. Òun gangan lòún torí ẹ̀ jáde o, kó tó di pé wọ́n fi ọ̀rọ̀ Yorùbá nation nà òun. Ó ní kò sì ṣeé ṣe kóun wá gba aṣáájú Yorùbá nation mọ́ àwọn tó ti wà ń bẹ̀ láti bí 30 ọdún, 40 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́. Ọkùnrin náà wá ní wàyí o, òun ti wá rí i pé òun kò jà sí Yorùbá nation mọ́, bí kò ṣe Oòduà nation. Bó ṣe sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ náà ni ariwo ńlá sọ, tí kálukú ń sọ pé ọmọ ọkọ ni Sunday Ìgbòho ṣe o. Bẹ́ẹ̀ lọkùnrin náà ń ṣàlàyé ohun ipa ribiribi tó kó lásìkò ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Ó láwọn tó bá wà lójú ogun lọ́jọ́ náà yóò mọ̀ pé akínrógun lòun, òun kì í ságun. Ó ní gbangba wálíà lójú ogun báyìí lòun máa ń dúró sí, tí gbogbo àwọn ọmọ Ifẹ̀ sì máa ń bẹ̀rù òun. Bẹ́ẹ̀ làwọn Mọdákẹ́kẹ́ mọ̀ yìí pé òun tó lójú ogun, pé òun kúrò ní èèyàn kékeré tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ológun dé. Ó ní ọpẹ́lọpẹ́ sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àsìkò yìí. Ó ní bàbá náà ni Ọlọ́run lò fún òun, pé bàbá yìí gan-an ló sọ òun di èèyàn láwùjọ. Lọ́rọ̀ kan, Sunday Ìgbòho ní òun kò jà fún Yorùbá nation bí kò ṣe Oòduà nation. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.